Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025. This December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come and marry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradle Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. عليك الله يا عدناني يا مصطفى يا صفوة رحماني. بسم الله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. وبنستعين ولا حول ولا قوة إلا بالله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على خير الانام المبعوث رحمة للعالمين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه ومن تبعهم بإحسان الى يوم لا ينفع المال ولا بنون الا من اتى الله بقلب سليم. اما بعد ايها المسائل الكرام احييكم بتحية مباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الله. الحمد لله رب العالمين. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. والصلاة على النبي دواء وصلاة رضي الله عنها. sọ fún ẹnẹbi pé ilé bàbá mi kò sí àdàgbà kọjú ojú orí ẹ báyìí. kí ló fọ wàhálà ọkọ yẹ pé báwo làwọn àjọ mi ò sí ní wọnú Ọlọ́run torí bí Ọlọ́run ti fi náà rẹ̀ ó ti fi hàn ní Muhammad ó sì rí bó ṣe rí ó fàlùjẹ́ náà àlẹ́bì ó rí bó ṣe rí èyí wọ́n lé bà lẹ́bì lẹ́rù pé àwọn àjọ mi báwo ò sí ní báwo ó sì wà lùjẹ́ náà lọ́wọ́. Bàbá owó ò ní wúlò ọ̀la ò ní
jọ́nà. ilé ọmọnì àtàlẹ́ àbíkọ́lù bísẹ̀lì etí ó wúlò ń jọ́nà lẹ́ni tó pàdé Ọlọ́run bá rẹ̀ pẹ̀lú ọkàn tó mọ́ ó fi jẹ́ kó so pàdé Ọlọ́run kò tó ní gbogbo ẹ̀ sí nira tó kó wá ní ẹ̀kẹ́mí ìpẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ lómi ìṣe ń wáyé kì í ó ti yọ gbàgbé ọba tó ní ẹnìkan ò sì lè fún yẹn láyé pé ọjọ́ ọba tó ní ẹ̀ ti sọ lọ́lọ́ nítorí ọdẹ náà bọ́lọ́ọ̀bá lọ́wọ́ ò ṣe ẹ̀dá kan tí ó ní ó ṣe é ṣe kò sí láyé wọ́n dà kò sí lọ́hùn. àwọn àti bẹ́ẹ̀ kí àwọn ìmáàmù láàyè tí a wà yìí àwọn ìmáàmù wa Muhammadu Salih Abdulkarim ọlọ́mọdé ọba jẹ́ fún yín. ọjà tó lọ ń dálẹ̀ fún yín ọlọ́mọdé ọba rún. ọlọ́mọdé ọba rún. ẹgbẹ́ táwọn ọmọ tuntun ti yín lọ. lójú ìsẹ̀mí yín. ọ̀nà Al-Qur'an Al-Karim. wọ́n á sàdúrà báwọn tí a máa wá Nawarudeen. ẹgbẹ́ náà ẹgbẹ́ tí ò lẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹgbẹ́ táwọn ẹni ọlọ́run dálẹ̀ ni. nígbà ìjẹba níyàrá wọn fi dálẹ̀. ọjọ́ wa ọdún ọ̀sẹ̀ yìí tó jẹ́ sí pé gbogbo eré tà ń sá pátá káyé ọ̀sẹ̀ lè yẹ wá náà ni. àwọn bàbá yóò lo bẹ́ẹ̀ lánàá lójú wọn ṣẹ́kù. ọlọ́jú wọn ṣẹ́kù. bàbá wa ti ń lo tòní. àwọn ọmọdé àti bẹ́ẹ̀ jẹ́ ti gbogbo wọn mọ́. kódà àwọn ọmọdé ọmọ mi gan òbí mi ti jẹ́. ọlọ́run ìjọ bàjẹ́ fún yín. ọwọ́ àti bẹ́ẹ̀ kí àwọn tí a máa kọ̀nẹ́tọ̀ wa ọlọ́mọdé ọba jẹ́. ọwọ́ ti bẹ́ẹ̀ kí o gba owó bá bàbá wa ẹ̀yìn ìyá wa àyẹ̀lọ́sẹ̀ lẹ́yàtọ̀ ọlọ́jà yìí fẹ́ ọlọ́run Al-Qur'an Al-Karim. náà ní a máa sọ̀rọ̀ ọlọ́run. àkọ́kọ́ ni pé gbà mo dá èyí mo wá wò pé ọmọ ti dá èyí ti pé ọmọ ti dá èyí ti pé àwọn alẹ́ ní bẹ́ẹ̀ níbi mo dúró sí yìí. ọmọ abẹ lọ bá ìmáàmù pé á ṣe ẹnìkan náà ló gbówó náà kẹlẹ̀ tí wọ́n fi rẹlẹ̀ tí wọ́n fi wọ́n gbó lẹ́lẹ̀ ọlẹ́lẹ̀ wọ́n lẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ló gbówó kẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó lò ń jogún bíi fún lóyún ọ̀dà rẹ̀ fọ́lọ́. ṣùgbọ́n mo rọ ọ̀rọ̀ ọlọ́wọ́ afẹ́ bá wọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ti kẹ́kọ̀ọ́ bá wọn sọ̀rọ̀ orí bí a rí inú ayé lónìí tọ́jà sí pé bàbá olóhùn filẹ̀ ẹ̀lẹ̀ fún yọ olóhùn. nígbà bàbá ọba papòdà àwọn ọmọ ọba ní ẹgbẹ́ mọ́sálásí kù ní o bàbá àwọn olónílé o. lọ́dún sí pé ńgbà tí ànẹ́bí kú òlu Mẹ́kà tí ń lọ sí Mádínà tí wọ́n ní ìlú Mádínà àwọn àǹsọ́rí wọ́n fẹ́ dẹ̀ ànẹ́bí dùn ànẹ́bí ní ẹ má dàmí dúró ẹ má dàmí dúró. ibi tí nǹkan ọ̀gbìn mi tí mo wà lórí ẹ̀ ibi ọba kúnlẹ̀ sí ibẹ̀ ní mọ́sálásí ọlọ́run ti wù. ikọ̀ ọ̀gbìn ànábì sì lọ ìgbọ̀ ọdẹ́bẹ̀ Allahu Akbar kabira ọwọ́ agúnlẹ̀ sí àyè náà. sallallahu alaihi wa sallam. ànábì wa bẹ̀rẹ̀ ẹni tó nílẹ̀ ilẹ̀ yìí ó ta ló ní ó àwọn àdílé wọn láwọn àwọn àdílé láwọn làwọn ní ṣùgbọ́n wọ́n yóò dé ẹ̀fọ́lọ́ ànábì ni ẹ má yóò dé ẹ̀fọ́lọ́ ẹ má yóò dé ẹ̀fọ́lọ́ ara ni torí ànábì kó wa lẹ́kọ̀ọ́ púpọ̀ torí ara là ń yọ. wọ́n rà lẹ́ wọ́n àwọn ọ̀tá àwọn fẹ́ yóò dé ẹ̀fọ́lọ́ ni ànábì lára ni. kí ló dé ànábì ọ̀sán bẹ́ẹ̀ ìrìn ọ̀rọ̀ tá ànábì sọ́jọ́ kìíní àná òní ń sìn láyé lónìí. ìgbà bàbá bá sọ pé òun yóò dé àjọpọ̀ lóhun tí bàbá náà lọ tíyà náà lọ táwọn ọmọ kọ́lẹ́ ọlọ́mọdé àwọn ọmọ òye pé àwọn ọmọdé ọmọ ni wọ́n sọ pé ẹgbẹ́ àgbọ̀nù àkọọ́lẹ̀ tàbá lórí ẹ̀ mọ́tàsí ẹ̀ wá gbé mọ́tàsí kò mẹ́ àwọn bẹ́ẹ̀ ló lẹ́tí a. èèyàn wá lọ́rọ̀ ọlọ́run torí pé iṣẹ́ ńlá gbà ní àwọn bàbá wa Adétutù àbí àbáwọn náà kọ́ ni sẹ́yìn bàbá náà sọ ma lọ́pọ̀ sí ẹ̀ wá wọ̀rọ̀
tó lọ ń dánú òsèlú àwọn ọmọ wọn. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ bá wọn sọ̀rọ̀ o lọ́dọ̀ ilẹ̀ gbà pé wọ́n yọ̀ǹda ilẹ̀ yìí fọ́lọ́run kí lọ́wọ́ bá ní kí ọlá sọ. المساجد لله فلا تدعوا مع الله أحدا. tí wọ́n yọ̀ǹda ilẹ̀ yìí fọ́lọ́hun Ọlọ́run nígbà ẹ ti yọ̀ǹda ẹ̀ fún mi o ó ti kú ònú pọ́pátì yìí o. وأن مساجد لله ó ti di pọ́pátì gbogbo mùsùlùmí àgbáyé. مساجد لله. ó lè yọ ọ̀bọ̀ tó gbọ́ sọ pé mọ́sálásí yìí o mọ́sálásí tiwa ni. báwùsá débẹ̀ ilé rẹ̀ ni bí Yíbò débẹ̀ ilé rẹ̀ ni bí Yorùbá débẹ̀ ilé rẹ̀ ni. مساجد فلا تدعوا مع الله أحدا. àwọn ti ṣe kó wà nínú àkọọ́lẹ̀ pé ilẹ̀ tí wọ́n yọ̀ǹda fọ́lọ́hún ó ti yọ kúrò pọ́pátì wọn ó ti di tó lóhùn. mo mọ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ torí bàbá mi ni mo dé wọn mọ̀ dáadáa gbogbo nǹkan ní ẹ̀sìn torí tó lóhùn. ṣùgbọ́n kó lè jẹ́ kó fọ́ wọn náà. gbogbo tí ìbá yọ̀ǹda fọ́lọ́hún ó ti gbọ́dọ̀ bọ́ bá ti rẹ o ọlọ́ni gbogbo mọ́sálásí ẹ̀yẹ lẹ́yẹ tèmi ọlọ́ni o. wàlá tad'u ma'a Allahi ahada. ọlọ́ni ẹ̀sìn gbọ́dọ̀ dé gẹ́gẹ́ bí ẹgbẹ́ kọjú èmi ọlọ́ọ̀tì mo nílé náà. arínú ayé lónìí tọ́jà sí pé mọ́sálásí kọ́dà wọ́n tó ta mọ́sálásí. kí ló dé wọ́n tà á iná ẹ̀rí pé ilẹ̀ ilẹ̀ bàbá àwọn ni bàbá àwọn ni ò ní ìdí owó àwọn onídìí owó tà wọ́n òun ló má ní ìdí owó ṣùgbọ́n àwọn onídìí owó tà wọ́n wọ́n sì talé ọlọ́run ọlọ́run sì ní gbọ́ ọlọ́run àlẹ́mọ̀ọ́sẹ́lẹ̀ níbi jẹ́ ẹ̀sẹ̀ ní oníwá ó ní gbọ́ ọlọ́run bá fẹ́ pa ayé rẹ gbogbo mọ́sálásí ayé ọlọ́run sọ dẹ̀yọ̀ kan. ọlọ́run wá sọ dẹ̀yọ̀ kẹ́ yóò wá gbé mọ́sálásí òun yóò gbé gòkè lọ ilé ọlọ́run ní parẹ́ báyìí la. lórí tó bẹ́ẹ̀ bá ti yọ̀ǹda nǹkan fọ́lọ́run yọ kú òun pọ́pátì rẹ ṣèjọ́ yẹ wọn ọmọ ó sì lẹ́kọ̀ọ́ lẹ̀ bọ́lọ́lẹ́dọ́lọ́ ó lè dọ̀lẹ́ kí kò yí padà tí ìkànnì ti lẹ́kọ̀ọ́ lẹ̀ kò sí bí wọ́n gbé lọ láyé kò lè yí padà ṣèpẹ́ mo borí ọmọ ogun bọ́bọ́ lọ kọ̀ wá ń sẹ́kọ̀ọ́ lẹ̀ bàbá lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ káwọn ọmọ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ káwọn àrọ́mọdọ́mọ wọn dé kí wọ́n kò rí bẹ́ẹ̀ àwọn parẹ́. ó ṣẹlẹ̀ sí wọn náà ló yọ wá. ó ní ṣẹlẹ̀ sí mọ́sálásí wa kẹ́nẹ́ ìmáàmù mọ́sálásí náà ni wọ́n fẹ́ ta mọ́sálásí ń pẹ̀lú lulẹ̀ ṣùgbọ́n mọ́ àwọn ẹni rẹ wọ́n gbọ́ báyìí ẹ gbọ́dọ̀ tàbí ọlọ́run kí wọ́n fẹ́ gbà wọ́n ní bẹ́ẹ̀ lọ́ fẹ́ gbà ọ̀dà ọgbà máa lọ. kí tẹ́lẹ̀ náà ọmọ bàá lè rí bẹ́ẹ̀ kí bàbá wa a ti mọ̀ pé wọ́n ti ṣe ṣùgbọ́n ilé ọlọ́run tọ́lọ́ ni o. وتعاونوا على البر والتقوى وتعاونوا على البر والتقوى. ilẹ̀ pọ́ọ̀tì ká mọ̀ tí èlò lónìí ní àyè dáwọ̀ ẹ̀dá.
30 million ní plọ́ọ̀tì kan àwọn náà wọ̀ kú sẹ́ o. وتعاونوا bàbá wa yọ̀ǹda irú rẹ̀ bẹ́ẹ̀ ó yọ̀ǹda ẹ̀fọ́ lọ. وتعاونوا àwọn náà fẹ́ pàdé ọlọ́dáadáa ni wọ́n ti mọ̀ pé àti ilẹ̀ tá tó lójú ọ̀dọ́ fún wọn àtàwọn náà ọlọ́ọ̀lọ́ làwọn. وتعاونوا wọ́n sì ní ọ̀yà wọn àwọn pàdé ọba tó nílẹ̀ tó làwọn náà. وتعاونوا ilé ẹ̀rọ ni bàbá ṣe yìí báwo láti ṣe wá ràn wọ́n lọ́wọ́. وتعاونوا ọlọ́ọ̀ni wí ẹni bẹ́ẹ̀ على البر والتقوى. ilẹ̀ yìí mọ́sálásí ni ó ilẹ̀ yìí mọ́sálásí lónìí ó àwárí kí mọ́sálásí ó dìde ń bẹ̀ tí wọ́n ní gbà lónìí ó. láàmà tẹ́lẹ̀ lébẹ̀ ni sàá máa sùn bẹ̀ ni àbí abẹ́ máa fi gbá bọ̀. sàá máa gbá bọ́ọ̀lù ń bẹ̀ ni. bàbá tí tó lọ ń fọ́ wọn ti yọ̀ǹda rẹ̀ kí làwọn ń dùn ó fi kún táàbì kún wọn lọ́wọ́. ọlọ́ni wọ́n ti àwọn àánú. على البر والتقوى. ọlọ́ni ẹkún ẹ̀yìn ọba gbé sí iṣẹ́ rẹ̀ dání ẹbí bí adé àkúlọ́wọ́ ọ̀tẹ́kíwá ẹ̀wọ́n ní ìdàlọ́wọ́ tẹ̀lé. ibi ẹlòmíì ti fẹ́ẹ̀lì o ẹlòmíì iṣẹ́ ọlọ́ọ̀tọ́ o ṣùgbọ́n bẹ́ẹ̀rù ọlọ́ọ̀kọ́ mi tẹ̀lé o. gbogbo ẹni tí o bẹ̀rẹ̀ lọ tẹ̀lé sí ọlọ́run lẹ́ni tí o ti ṣe tí ọmọdé kò sí àrí mi. a ní tí ẹ bá ṣàwà ọ̀nàṣẹ́ṣẹ́ ìwọ tó o sí lánàá tó o lè tàbí máa bẹ lọ́la mọ́. o ti wọ̀n mọ̀ lẹ́nàá ọba tó wáyé kí wọ́n mọ̀ ọ́ kí wọ́n mọ̀ pé ìyè kí ni ọ́ olówó olùsìn ni ọ́ lẹ́nàá ọlọ́lá aláìní ni ọ́ lẹ́nàá onímọ̀ ni ọ́ aláìmọ̀ká ni ọ́ lẹ́nàá àbí ta ló gbé mọ̀ wálé ayé yìí nígbà tí ayé lọ́dún fún wa ta ló kó wá sílé ayé yìí ẹni gbòdì ẹni àjẹ lọ́dún fún wa ọ̀lẹ́ta ẹni ta ló fún wa. ọlọ́wọ́ ní jẹ́ ní òun ẹ kì í fi kún bàbá wa Adétutù ẹ fi kún wọn lọ́wọ́. ولا تعاونوا على الإثم والعدوان. ọlọ́ni ẹ máa ràn yín lórí ẹ̀yà o lórí ẹsẹ̀ o bí a máa bẹ àyè yìí sí báyìí ṣe wà yìí pẹ̀lú ìka ayé kan ní bẹ́ẹ̀ bí ṣe jàfà ẹ ti ra òsì ọmọ jáde ẹ ti rí táwọn yóò kọjá yóò ti dìde ti pẹ́ kí ló yóò rí bẹ́ẹ̀ bàbá yóò rí bẹ́ẹ̀ torí pé sàmánì tá à ń lò lọ́wọ́ lónìí Àlùkùránì sọ pé àwọn tó lò ń wá ní ọmọ àlùjànnà wọ́n kéré púpọ̀. ثلة من الأولين وقليل من الآخرين. ọlọ́lọ́wọ́ ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ ti ṣe jáde jẹ́lẹ̀ lọ àwọn ti kú ọ̀dáyé àwọn tẹ wá kú àwọn náà ní àwọn díẹ̀ láti ìdínú yín ọlọ́jẹ́ ni àti ọwà nù wọn. àmì ńlá. ònílẹ̀ àbí wà bọ́yà wà nù wọn. bọ́yà wà nù wọn bọ́yà sí nù wọn ọlọ́jẹ́ wà lùjẹ́ náà èyí sọ̀rọ̀ àdúrà lásán o. àti ṣe tọ́ ni. ọlọ́ni ẹ máa wá káwọn èèyàn lọ́wọ́ lórí ìbàjẹ́. واتقوا الله. ẹ wá bẹ̀rù èmi ọlọ́run tí mo ní tọ́ ẹ pé kò sí tèmi ọlọ́run fi tí ilé fi yín rọ. tèmi ọlọ́run fi ilé fi yín jẹ́lẹ́rà ẹ bẹ̀rù ọba náà. إن الله شديد العقاب. واتقوا الله إن الله شديد العقاب. àìmọ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ ọlọ́run òróró ta ló àwọn ọ̀gbádùn mi ta ló sọ fún ọbẹ̀ ọlọ́run òróró kò sẹ́ni òròtọ́ lọ kò sẹ́ni ó burú tó lọ kò sẹ́ni tó rà tó lọ ètò ọba mẹ́rin rẹ̀ tó fún ọ tọ́lá fẹ́ kó kí ọ mọ ìrìn bí ó ṣe kí ọ tọ́lá kó burú fún ọ mọ ìrìn náà méjèèjì lọ́wọ́ ọjọ́ ọlọ́run. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. ọmọ lẹ́ ń béèrè mi kìí sọ̀fẹ́ o
inú tí ẹ fi máa jọ lò àwọn tó lò ń ṣàdéhùn orí tí ó máa ṣẹ́kù fún làwọn tí wọ́n ń jọ lò inú délẹ̀ inú tí ẹ fi jọ lò ọlọ́wọ́ inú àwọn tó jẹ́ sí pé فجابوا لربهم àwọn tí wọ́n tẹ ọlọ́wọ́ bá wọn lóhùn. وأقاموا الصلاة aláwọ̀ ẹgbẹ́ tí wọ́n الله nínú tó ẹ̀mí ń dọ́lọ̀ lò ní ká máa jọ́ sí fọ́lọ́. àkọ́kọ́ nìyẹn. torí èdè ni àti ẹnu torí ẹ̀dá wa ló gbogbo ẹni tí ọba máa ṣe lọ́hùn ọ̀rẹ́ yé wá o kọjá bó lówó ọ̀rẹ́ yé wá o bó lọ́lá ọ̀rẹ́ yé wá o kọjá bó bímọ ọ̀rẹ́ yé wá o torí gbogbo tó fún ọ yìí ìmú ọ̀dá yé lẹ́nu kò fún ọ yóò sì fẹ́ wọn kọ̀ yóò gbẹdẹ̀ pàkó lọ́wọ́ ẹ kọjá bí ọ̀tọ̀ sì ju ayé ẹ ọ̀sàfihìlẹ̀ tí ò ti di wá lólu ọlọ́wọ́ ní ẹ̀rọ tí wọ́n máa ń dèbí ọlọ́run lò. Àkọ́mọ̀ sọ́lá. àwọn tí wọ́n máa ń fi ìmú dèbí ọlọ́run lò tí ó gbọ́dọ̀ adé ọlọ́wọ́ wọ́n á bèrè lómi àti ẹ̀wò bí èkéké ìwé ń délẹ̀. ní tọ́lọ̀ torí ẹ̀dọ́ fọ́ọ̀mù ìyẹn ti sáré tó jẹ̀má ọ̀sẹ̀ ní máa ń dàrú òwú ìgbòdì ẹ̀bá sínú kẹ́dà là ń kọ́ yóò kẹ́ máa dààmú kíní orí ìta gidi jẹ́ òtún ṣe lọ́hùn ìyá méjì ni ó di ọ́nù. ọjọ́ láyé ó jẹ sáré ó jẹ lálẹ́ kìí yáàmà. aláwa pẹ̀tẹ́lí rẹ̀. kiri ba rẹ̀ nìyẹn tó ṣù ọ́. òtún rí ìta gidi jẹ́ lọ́hùn. Àkọ́mọ̀ sọ́lá. mọ́kọ́ dúró tó bá rẹ̀ fi ọlọ́dẹ́kun dẹ́kun ṣàánú mi àkọọ́sẹ̀ yóò bí ẹ máa ń pèrò kó ní wọn ò ní tùmọ̀ lójú ẹ etí sì ń jẹ́ òun gẹ́gẹ́ ẹ̀jẹ̀ sọ fún wa lórí àbàbá ìmáàmù tí sọ fún wa ti pẹ́ ṣùgbọ́n ká ló wà létí ni etí ń jẹ́ òun gẹ́gẹ́ lásìkò òun. kèrèkó ní kìlọ̀ kí wọn àyèmọ́yé orun lọ́wọ́ bọ̀ gbà òun sì nǹkan lọ́wọ́ ọwọ́ àgbọ̀bí aláwọ̀ gbọ́dọ̀ ọwọ́ àgbọ̀bù kẹ́lẹ́ ìwọ ló kí o. Masha Allah. ìwọ́n bá fẹ́ gbà tó ń gbọ́ pẹ̀rọ wọ́n pẹ̀rọ tẹ́ ọ̀sẹ̀ tí wọ́n pẹ̀rọ wọ́n kírun tẹ́ ìmọ̀ wọ́n ti ó bẹ̀ẹ̀ tó ní ẹrẹ́jẹ́ mi náà tẹ̀ lọ kírun ẹ̀sìn lòun sí òkírun èyí ìrún tó náà lóun ọgbà kan ọlọ́run ní àwọn tí ń gbàrún wọn làwọn tí bẹ̀rù ọlọ́run gbé wọn kú òní tí wọ́n ń ṣe èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ nítorí èmi ọlọ́run wọ́n wá sí ilẹ̀ ọlọ́run nínú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ fún wọn ní òru èyí tí wọ́n ń ṣe lọ́dún tí wọ́n bàjẹ́ ìwọ̀n ti àbáríkà sí tí wọ́n ṣe o. Info Bakasi. Tani wá sí lónìí wá. Ọlọ́run ló tẹ́ ẹ̀kí bí mi ọlọ́run ní kí ẹ máa jọ sí mi ọ̀nà. Àmì ìṣúra báyìí lè wọ́n. Ọlọ́run àwọn tá a wá sọ yìí, wọ́n tún máa gbẹ̀mọ́ lẹ́yìn ara wa. Àbáyé máa, òpó ẹni tí máa ń dàgbé sí ayé rẹ̀ ẹ̀ lòkọ̀ ráyé wá o. Àlẹ́bí tọ́lọ́ ọ̀rọ̀ sáyé, ọlọ́run kó tún gbà mọ̀ lọ́wọ́ àwọn kan o. Òpó ẹni tí máa ń sọ pé àtàrí ni mo ti ní màtó ní wàá bẹ̀rẹ̀ kankan lẹ bẹ́ẹ̀ ọmọ kẹfẹ́ ẹsẹ̀ kaba yìí kọ̀ọ̀rọ̀ ayé wa o ẹ wú àlejò ayé wa ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dọ̀ ṣẹlẹ̀ ìgbà àwọn ọlọ́run ẹjọ́ kìíní ẹ̀mẹ́ báwọn fọ ọmọ àwọn ẹjọ́ ti fọ́lọ́ wọ́n mọ̀ fọ́ ọmọ kalẹ̀ fáyín sùúrù máa ń dẹ̀ tẹ̀rọ̀ ilé ọmọ mi tí mo ṣẹlẹ̀ ìfọ̀ kí ló rí sí ọ̀nà bàbá mi fọ́nà máa túmọ̀ ìtí wọ́n kọ́ lẹ́sẹ̀ ìjọba sí. فتجدوني إلى الصابرين. Gbogbo wọn ìyàwó náà tí ẹ bá gbẹ̀mọ̀ràn lọ́dọ̀ ọkọ rẹ̀ èyí sí ìyàwó rẹ̀. Ìwọ òbí náà tí ẹ bá gbẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ti bàlágà èyí sòbí rẹ̀. Àìmọye kan mi ìwà tó yẹ sí pé ọ̀fẹ́ ṣe ọmọ rẹ̀ tó fọ̀rọ̀ lọ ni ó yọ kó ló pátá yẹn. Orí ọ̀sẹ̀ kí mọ́mì mi jáde ìyẹn méjì àti bẹ́ẹ̀ lè jáde. Tọ́mọ wá sí nǹkan náà ọwọ́ àrígbé tí ó bì ọ́ nù. Àyíká nǹkan sínú ayé o. Ṣùgbọ́n sì náà wọ́n tá ẹ̀kẹ́ máa fọ̀rọ̀ ọ́ lò ní o. Ìlúgbìn ìlànà fọ̀rọ̀ ọ́ lọ o. Kìí ṣe pé àwọn ìkẹ́wà bá fọ̀rọ̀ lọ́wọ́ àbá. Wọ́n rí ọ̀nà ẹ̀bẹ̀ yìí gbó ni wọ́n ti ọ̀ sí o. Torí wọ́n ti wọn tẹ́lẹ̀ kó tiẹ̀ lóde àwọn kẹ́wọ̀n ni tì ọ́ dẹ́nu. Àwọn tí ẹ retí ẹ, àwọn ọlọ́ọ̀bá wa mú nu.
tóbi ọlọ́run. وأمروا شورى بينهم ومما رزقناهم ينفقون. Sọ pé ẹ mẹ́nu tẹ ẹ ní tọ́lá wà kọ́ la ní àwọn akọ́la ní o wọ́n lé àwọn akọ́la ní ọjà wa ní ètò fún wa o àwọn akọ́la ní ọlọ́wọ́ ní wà mí máa rọ̀ ṣàkó ní ẹ̀kọ́ nínú tí mi ọlọ́fun yìí o èyí ẹ̀ mú mẹ́ ẹlòmíì bí ìbílẹ̀ lákẹ́ ìfọ́pọ̀ àáníwẹ̀ tó o kà ní lógbó dáhìn tó o tí ẹ bá ti wá òòrùn lórí àdúgbò bá nílò àkẹ́ ìdáadáa tí wọ́n ẹ̀ bá wúlò fún ọ lódodo tó jẹ́lẹ̀kọ́ tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ kàwé ìtọ́lọ̀ ń ṣe fún ọ tó ṣe fáwọn. ẹnu orígbà gbogbo tọ́lọ̀ bá fún yà mọ̀ pé àánú lórí gbà ẹ sọ pé ẹ̀ ọ̀rọ̀ ni ẹ wọ́n yá nínú tí mi ọlọ́fin náà. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم. ما شاء الله. من قبل أن يأتي يوم. لا الله. ọjọ́ tí ò ní sọ́jà ní o ẹ máa ẹ bá mi rẹ̀ fẹ́ bá ra búrẹ́dì ẹ bá ra gẹ̀dẹ̀ kò sí ń jó náà o. wàlá hullatun. kò sí sọ́ọ̀rì ń jó náà ẹ̀rẹ́ ìdágbẹ̀rẹ̀ mi àwọn ẹ̀dẹ̀ àlejò wálé ọlọ́lọ́jọ́ yìí kò ní sọ́jọ́ náà o. wàlá shafa'atun. kò sí sẹ́nìkan tí ó sì pè ara wọn jọ́ náà o. wàlíkà bàbá mi sì pè ọmọ mi sì pè ọmọ ìyàwó mi sì pè ọkọ mi sì pè ìyàwó. والكافرون هم الله. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم tí ò ní sálámà kó tó dé wá báyìí. àlùmọ́ ikú nù òun ẹ̀ kẹlẹ̀kùn yóò kẹ fòjì àtàní yóò kẹ wọlé kékeré wọn làwọn máa rí yá àwọn ni wọn sọ̀bù sí àná ó ti lọ ọ̀rọ̀ òkú sí rí nù. lẹ́lẹ́bí sọ́wọ́ adé báyà bá dà àárọ̀ ká má fọkànbalẹ̀ pé ilẹ̀ tó má bá wa lè ṣùgbọ́ wa láyé iṣẹ́ yẹn ni kò wá máa ṣe kó ti sẹ́ àbúrò torí àtẹ́lítàn lásìkò tó lọ dá fún kálukú lónìí ní òbí jẹ́ ká mọ àsìkò tó kálukú ọ lọ ó sì fi sàánú wa ní ọdẹ ẹni tí ó lọ ní oṣù tá a mú yìí ẹni tí ó lọ ló sì wọ́n wá oṣù tá a kọjá wọ́n wá gbàsọ ìyàwó fún tí yóò bá wàrà tó bá mà bàbá wa tí yóò bá wàrà ẹni tí ó lọ lóṣù yìí wọ́n wá gbàsọ ìyàwó fún lóṣù tó kọjá. Òǹkè yóò fi èlò lẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ bìrà ọmọ sẹ́yìn owó èsì tí yóò sọ̀rọ̀ ẹ̀ òní sọ̀rọ̀ ẹ̀ lórí jẹ́ sí bí àsìkò tó ń kálukú ọ lọ ọlọ́run ó fi bò á lẹ́sìn ó sì fi sàánú wọn ni kẹ́sì fi lè múra sí díẹ̀ lẹ́gbẹ́ kí ìmọ̀ àsìkò tí ó yà ọlọ́run ni ẹ máa nẹ́nu tí mo fún yín síwájú tí ẹ ká lẹ̀kùn kó tó wọlé. wàyẹ̀kú lọ́rọ̀ bìláwọ́lá àkọ́rìtàní. Àsìkò díẹ̀ ni o, ìyẹn mú bàbá o, àsìkò títí ní. Fàṣọdẹ́kọ̀. Èyí máa ṣe dáadáa. Fàṣọdẹ́kọ̀. Wàá máa yọ sójú ọ̀nà tọ́lọ́. Fàṣọdẹ́kọ̀. Wàá máa ṣàánú àwọn èèyàn. Fàṣọdẹ́kọ̀. Wọ́n gbọ́ sọ́nà fún mi ní ìlú sójú ọ̀nà tọ́lọ́. Sọ́ọ̀lì. Irú àwọn ẹni wà.
يؤخر الله ó ti late èmi ọlọ́run ní lò èmi kan إذا جاء أجلها èmi ọlọ́run nínú láre. والله خبير بما ìtọ́nà wa fún wa yìí sí òye àná fọlọ́ ló fún wa o ọlọ́wọ́ sì máa ṣàlékún ẹ̀ fún wa ọlọ́ Al-Qur'an al-Karim ọlọ́ ìní kíníkì ọlọ́run ọlọ́wọ́ náà kó wọ́tẹ̀ ilé abilé àríyá sí.